èyí lohun tí àwọn aláṣẹ fásitì ìlọrin sọ lórí bí ààrẹ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́-jáde ilé-ẹ̀kọ́ náà ṣe di méjì. Àwọn aláṣẹ ilé-ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìlọrin ti ṣàlàyé pé àwọn mọ̀ nípa àyípadà tó dé bá ipò adarí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́-jáde ilé-ẹ̀kọ́ ọ̀hún pẹ̀lú ìyànsípò ìgbìmọ̀ aláṣẹ míì eléyìí tí ọ̀jọ̀gbọ́n Abdulrasaq Olúbùsúyì Kílání síwájú rẹ̀ lọ́jọ́ 24 inú oṣù kẹjọ ọdún 2024 tí wọ́n ti wá bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ọ̀mọ̀wé Wálé Fáṣákin tó ń tẹ̀síwájú láti máa pe ara rẹ̀ ní ààrẹ ẹgbẹ́ ọ̀hún. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Ìlọrin tí í ṣolúìlú ìpínlẹ̀ Kwara lánàá, adarí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ gbogbo ní ilé-ẹ̀kọ́ ọ̀hún, arákùnrin Kúnlé Akọ̀gùn yànnàná ọ̀rọ̀ wípé sáà ọ̀mọ̀wé Fáṣákin ti tẹnubọpo lọ́dún 2021 látàrí ìfẹnukò ẹgbẹ́ náà tó ṣe àfikún rẹ̀ pé ẹgbẹ́ ọ̀hún ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ alámòjútó lẹ́yìn tí wọ́n ti yọ Fáṣákin nípò lọ́dún 2021 láti máa mójútó ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ẹgbẹ́ ọ̀hún títí dínú oṣù kẹjọ ọdún 2024 tí ẹgbẹ́ náà ṣẹ̀ṣẹ̀ wá yan àwọn adarí tuntun míì eléyìí tí Kílání síwájú rẹ̀. Ṣùgbọ́n ààrẹ ẹgbẹ́ náà tẹ́lẹ̀ rí láìpẹ́ yìí ni ó kó àwọn èèyàn kan ṣòdí láti lọ́ọ́ ṣe àbẹ̀wò sí akẹ́kọ̀ọ́-jáde ilé-ẹ̀kọ́ ọ̀hún kan tó jẹ́ adarí àgbà fún àjọ tó ń rí sí ìwọléwọ̀de lórílẹ̀‐èdè yìí, ìyáàfin Kẹ́mi Nandab, tó ní àbẹ̀wò náà jẹ́ ti ìgbìmọ̀ aláṣẹ akẹ́kọ̀ọ́-jáde ilé-ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìlọrin. Akọ̀gùn tún sọ ọ́ di mímọ̀ pé kódà bí àwọn aláṣẹ ilé-ẹ̀kọ́ ọ̀hún kò bá fẹ́ dá sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ akẹ́kọ̀ọ́-jáde ilé-ẹ̀kọ́ náà, àwọn kò lè tẹ̀síwájú láti máa wòran bí nǹkan ṣe ń lọ nínú ẹgbẹ́ ọ̀hún. Tó tẹpẹlẹ mọ́ pé àwọn aláṣẹ ilé-ẹ̀kọ́ náà dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ ọ̀hún lórí ìdásí rẹ̀ láti mú ìdàgbàsókè bá ilé-ẹ̀kọ́ gíga fásitì ọ̀hún, tí àwọn ó sì tẹ̀síwájú láti máa wá gbogbo ọ̀nà bí àlàáfíà ó ṣe jọba nínú ẹgbẹ́ náà. Bákan náà ni wọ́n ti wá ké sí ọ̀mọ̀wé Fáṣákin láti dẹ́kun à ń pe ara rẹ̀ ní ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ akẹ́kọ̀ọ́-jáde ilé-ẹ̀kọ́ gíga fásitì tìlú Ìlọrin, pàápàá jùlọ tí wọ́n tún ti wá yan ìgbìmọ̀ tuntun míì eléyìí tí arákùnrin Kílání ń darí rẹ̀, tí wọ́n sì tún pàrọwà sí àwọn oníléeṣẹ́ ńláńlá, àwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn tó ríṣẹ́ gé ọlá fún láwùjọ tó fi mọ́ àwọn ẹni ọ̀rọ̀ kàn ní ilé-ẹ̀kọ́ ọ̀hún láti má ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú Fáṣákin, gẹ́gẹ́ bí ó ti jẹ́ wípé kò sí ní ipò kankan láti ṣojú ẹgbẹ́ náà. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére.